wọ́n ti lé rẹfirí yìí dànù wọ́n ló fagbó lásìkò tèrè ń lọ lọ́wọ́. Season of love, of joy, and of celebration from all of us in Itafa-Aji. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye. Ó jọ pé òwe Yorùbá tó ní òwò tí àdámọ̀ ṣe ní káàdá lẹ́yìn ti nímúṣẹ nínú ọ̀rọ̀ alákòóso eré bọ́ọ̀lù lórí pápá kan ọ̀gbẹ́ni David Coates. Àwọn ọ̀gá rẹ̀ ti gba iṣẹ́ rẹfirí tó ń ṣe lọ́wọ́ rẹ̀ wọ́n sì ti fọwọ́ òsì júwe ọ̀nà ilé fún un. Wọ́n ní ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ̀wọ̀n kò sì gba ẹ̀bẹ̀ lásìkò yìí. Àjọ tó ń bójútó àwọn alákòóso bọ́ọ̀lù lórí pápá nílẹ̀ Europe, Professional Games Match Officials Limited PGMOL, ni wọ́n gbé ìdájọ́ wọn kalẹ̀ lòdì sí Coates, ẹni ọdún 42 tí wọ́n fẹ̀sùn ìwà pálapàla kàn. Àkọ́kọ́ ẹ̀sùn tí wọ́n fi kan rẹfirí yìí ni pé lẹ́yìn tí wọ́n ti ṣàyẹ̀wò àwọn fídíò kan, wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ó sọ̀rọ̀ àlùfàṣà, ọ̀rọ̀ èébú nípa ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. Wọ́n ló tún sọ̀rọ̀ àìdá nípa mánéjà kílọ̀bù náà, alàgbà Jurgen Klopp. Fídíò ọ̀rọ̀ ìbàjẹ́ rẹ̀ ọ̀hún sì ti ń jà ròyìn lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ̀sùn kejì tí wọ́n lọ́kùnrin yìí jẹ̀bi rẹ̀ ni pé kámẹ́rà aṣòfófó kan tí wọ́n wò fi hàn pé nínú oṣù kọkànlá tó kọjá yìí, lásìkò tí rẹfirí náà ń darí eré bọ́ọ̀lù lọ́wọ́ láàrin àlàfo ìsinmi tí àwọn agbábọ́ọ̀lù fi lọ sínú yàrá ìmúra wọn láti gbáradì fún ìgbésẹ̀ kejì ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́. Wọ́n rí David Coates nínú yàrá òtẹ́ẹ̀lì rẹ̀ tóun náà ti lọ sinmi. Níbẹ̀ ló ti ń fa èlùbọ́ lẹ́búlẹ́bú funfun kan ságbárí. Bó ṣe ń fi kíní ọ̀hún símú bẹ́ẹ̀ ló ń fà á ságbárí tó ń sín pẹ̀ṣẹ̀ bí ẹni fa tábà kí ìdíje ọ̀hún tó tẹ̀síwájú. Wọ́n láwọn fura pé egbòogi olóró ni kíní lẹ́búlẹ́bú náà, ọmọ ọ̀yà kokéènì tàbí heroin tàbí igbó ni. Ó sì lòdì sófin fún agbábọ́ọ̀lù tàbí alákòóso bọ́ọ̀lù láti fagbó lásìkò tí eré ń lọ lọ́wọ́. Àtìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ni wọ́n ti kọ́kọ́ sọ fún un pé kó lọ rọ́ọ̀kún nílé náà kí wọ́n lè ráàyè ṣe ìwádìí sáwọn ẹ̀sùn náà láti lè fìdí òdodo múlẹ̀. Lásìkò ìwádìí wọn ni àwọn ẹ̀rí míì tún jáde pé rẹfirí yìí ń gba àbẹ̀tẹ́lẹ̀. Wọ́n rí ìjíròrò àti àtẹ̀jíṣẹ́ tí òun àti ọ̀rẹ́ rẹ̀ kan fi ṣọwọ́ sí ara wọn nípa ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó fẹ́ wáyé láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Leeds United àti West Bromwich Albion, bó tilẹ̀ jẹ́ pé ọdún 2019 ni èyí ti wáyé. Ní àbárèbábọ̀ ìwádìí wọn, àjọ PGMOL ní àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ David Coates, àwọn sì ti lé e dànù nítorí àwọn ìwà tó hù wọ̀nyí tako àdéhùn àti ìlànà tí wọ́n fi gbà á síṣẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ó ṣì láǹfààní láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn, ìyẹn tó bá gbàgbọ́ pé irọ́ ni wọ́n pa mọ́ òun tó sì ní ẹ̀rí láti fi gbèjà ara rẹ̀. Ṣá ní báyìí náà wọ́n ti gba fèrè lẹ́nu rẹfirí David. Wọ́n ní irú ẹ̀kọ́ làwọn ń fẹ́ lórí pápá wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.